Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Èèyàn tó bá mojú ògún ní dàbí nírè kì í ṣàmọ̀rẹ́ wọ́n. Ká sọ̀tàn kó kún kẹ́kẹ́ láì sáyọ kúrò. Olùkọ́ àgbà lónìí yẹn. Gbogbo àwọn ọ̀jọ̀gbọ́n nílẹ̀ yìí dókè òkun ni wọ́n ń kan sára sí fún iṣẹ́ ọpọlọ pẹ̀lú àgbékalẹ̀ èdè èyí tó wé ti gbọ́. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì Ọlọ́run ọba ló rán ẹ. Ìtàn Yorùbá kò tiẹ̀ gbọ́dọ̀ kú o, ó dọ̀wọ́ gbogbo wa. Ààrẹ Òǹpìtàn ilẹ̀ Ìbàdàn Olóyè Láàjì Àbáàsì Ọlọ́run ló rán ẹ. Asọ̀tàn láyé asọ̀tàn lóye ìlú iṣẹ́ tó ṣe títí tó fi dolóyè nílẹ̀ Yorùbá. Ọba Olúbàdàn ló fún ẹ lóyè ní èyí tó tọ́ sí ẹ. Ààrẹ Òǹpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá Ọlọ́run ọba ló rán ẹ. Ààrẹ Òǹpìtàn ilẹ̀ Ìbàdàn kò pẹ́ fún wa. Ìlẹ̀kẹ̀ lọ́wọ́ ìlẹ̀kẹ̀ lọ́rùn olóyè Láàjì Àbáàsì ìwọ pápá ìwọ nà asọ̀tàn lóye ìwọ lọ́rùn fún. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Láyé ọjọ́ sí gbogbo ohun tó ṣẹlẹ̀ kọ́ la fojú rí o. Ọ̀làjú ò lè dé ká fojú egbò tẹ́lẹ̀. Yorùbá ká ronú wa. Ogun ò lè gùn tó má níbi tó ti bẹ̀rẹ̀ ká rántí orísun wa. Ohun tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí tẹ́nìkan ò mọ̀ ìtàn ní òròyìn gbogbo wọn. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì ikú kan ò ní ẹ pa. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Orí bá ti kún kárànṣẹ́ palábẹ́ odò òkun ẹ̀ kò mú wẹ̀ o. Ìtàn Yorùbá tí ò lẹ́jà ń bá kan Ọlọ́run ọba ló rán ẹ. Olùkọ́ àgbà Láàjì Àbáàsì àpàtẹ ìtàn mọ́kúta o. Tó o dúdú nù yóò dúdú ojú tó lé ló dúdú gan. Wọ́n ti iná ọ̀tà padà ní ìsìn iná ọ̀tà kí ní ìsìn máa boost jẹ. Tó mo kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́tí lè máa gbọ́ mi tẹ́tí lè máa wù mí kedere. Ẹ tún pàbọ̀ sórí ètò yín ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Ààrẹ Òǹpìtàn ilẹ̀ Ìbàdàn Olóyè Láàjì Àbáàsì gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Lórí ìkànnì yìí o Ìtàn Yorùbá ni o adájọ́ ọjọ́ pé o adóṣù oṣù kò adẹ̀dúpẹ́ o aláàfẹ́ rìnrìn àjò aláàfẹ́ tó rin orílẹ̀ wa lọ o kárinlẹ̀ ó tù lọ kárinlẹ̀ ó tù òjire kárinlẹ̀ Yorùbá kárinlẹ̀ Odùduwà kárinlẹ̀ Ọbàtálá kárinlẹ̀ Ọ̀rànfẹ̀ kárinlẹ̀ Ọ̀rànmíyàn kárinlẹ̀ Olúgbọ́n o. Mo ti rántí bàbá kékeré wá ní Olúgbọ́n o ṣeun lónìí o ṣeun lónìí Àrẹ̀sà o ṣeun lónìí o ṣeun lónìí. Wọ́n ti máa ń pa òwe o láyé Olúgbọ́n bíi kóró mọ́ lọ láyé Àrẹ̀sà bíi kówúrò mọ́ lọ láyé bàbá wọ wárangún àga bíi kóró ọmọ lọ. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì mọ̀ Ààrẹ Òǹpìtàn yín náà ni o Olóyè Láàjì Àbáàsì Ààrẹ Òǹpìtàn àkọ́kọ́ ní tìbútòrò ilẹ̀ Yorùbá lẹ́yìn tí bàbá wo Olúbàdàn tilẹ̀ Ìbàdàn fi jẹ o kìí ṣe oyè àlàjẹ́ o kìí ṣe oyè ìnagijẹ o. Bákan náà ni nípa iṣẹ́ ìtàn náà la gba àmì ẹ̀yẹ ilé tó ga jù ní àgbáyé tó ṣe pé àwa ni sọ̀rọ̀sọ̀rọ̀ àkọ́kọ́ tí ó kọ́kọ́ gbà á. Tá a máa sọ nípa àwọn òpìtàn tó dángájíá tó sì máa ń ṣiṣẹ́ ìwádìí jinlẹ̀ wọ́n fún Ààrẹ Láàjì Àbáàsì ní àmì ẹ̀yẹ eléyìí tí ó ga. Iná wọ́tọ̀ láìpẹ́ ní bínú ni ní bínú ni ó ń gbéra sọ díẹ̀ lọ́wọ́ ni tẹ́ fi rí ojú bàbá dáadáa. Àti wá lọ o àti wà ní ìlú ìṣẹ̀ǹbáyé ní òní àti wà ní ìlú ìṣẹ̀ǹbáyé bàbá wa tó kábíyèsí o bàbá wa
yóò wo àwọn tí wọ́n ń wò wá nílé kí wọ́n tiẹ̀ mọ ta ní gba ààrẹ Lájí Abbas ní àlejò. Ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé kí wọ́n mọ tí ń gba ààrẹ Ìtàn ní àlejò. Orúkọ mi ni Ọba Francis Olúṣọlá Àlàó, Olúgbọ̀n ti Orílẹ̀-Ìgbọ́n ní agbègbè Sùúrùlérè local government ní tó wà ní Ìpẹ̀kun Àrà. Ìpẹ̀kun Àrà là ń pè bí láyé àtijọ́. Ìpẹ̀kun Àrà, kábíyèsí o. Lẹ́ni à ń pè ní Ògbómọ̀ṣọ́ zone ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èmi náà tún ní igbákejì àwọn lọ́balọ́ba, igbákejì alága fún àwọn lọ́balọ́ba ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ẹ̀lẹ́ o. Kábíyèsí o. Ẹ ṣé o, ẹ kú àbẹ̀wò. Kábíyèsí. Kábíyèsí. Ìtàwọn èèyàn fẹ́ kọ́kọ́ mọ̀ kò sí ọmọ Yorùbá kan kódà bí èèyàn bá ṣe Yorùbá tó bá jẹ́ òpìtàn lágbàáyé orúkọ Olúgbọ́n kò jẹ́ àjèjì pàápàá bí oníbejì ni ẹ bá ti ń pe Olúgbọ́n ni wọ́n máa pe Àrẹ̀sà. Bóò ni Olúgbọ́n ṣe jẹ́ orílẹ̀ Ìgbọ́n bóò ló ṣe jẹ́ nínú ìtàn gan? Ẹ ṣé. Ìlú Ilé-Ìgbọ́n bì ó jẹ́ ìlú ìṣẹ̀ǹbáyé. Ilé-Ìgbọ́n, ìgbà tí Ilé-Ìgbọ́n jẹ́ Ilé-Ìgbọ́n kò sí nǹkan tó ń jẹ́ Ògbómọ̀ṣọ́. Kò tí ì sí Ògbómọ̀ṣọ́. Kò sí nǹkan tó ń jẹ́ Ìlọrin. Kò tún sí Ìlọrin. Ìgbà tá à ń sọ yìí à ń sọ nígbà ayé àwáṣẹ̀. Àgbà tó yá lẹ́yìn ìgbà tí a ti nígbà wáṣẹ̀ tá a dá ibi ilẹ̀, Olúgbọ́n ẹsẹ̀ ọmọ Oòduà ni. Ọmọ Odùduwà ni Olúgbọ́n. Bẹ́ẹ̀ ni. Àrẹ̀sà èyí tó jẹ́ àbúrò ọmọ Oòduà ni, ọmọ ìyá ọmọ bàbá ni wá. Olúgbọ́n àti Àrẹ̀sà tẹ̀gbọ́n tàbúrò, Olúgbọ́n lẹ̀gbọ́n, Àrẹ̀sà làbúrò. Oníkòyí ni léńjẹ o láǹpè ní kékeré wa. Olúkòyí náà ọmọ yín náà ara yín ni. Bàbá kábíyèsí o, kò sí fìlà mórí adé o. Fi ń sọ pé Olúgbọ́n lẹ̀gbọ́n, Àrẹ̀sà làbúrò, Oníkòyí ni léńjẹ. Bàbá wo Oòduà ló bí àwa mẹ́tẹ̀ẹ̀ta. Ìyá kan náà ló bí wa. Ibi báyìí là ń pè ní Ìpẹ̀kun Àrà. Ìpẹ̀kun Àrà. Láyé àtijọ́. Bàbá wa kí n tó lọ bẹ̀ Ìpẹ̀kun Àrà ẹ mọ̀ báwọn ọmọ ojú tó lé sọmọ tí pé jẹ́ Ìpẹ̀kun Àrà. Òun náà jẹ́ tó ní là ń pè ní Ẹkùn Òsì province ní Ọ̀yọ́. Ẹkùn Òsì mo gbọ́ yìí ò rí dáadáa mo gbọ́ Ẹkùn Òsì. Ìpẹ̀kun Àrà, Ẹkùn Òsì province. Nǹkan tá à ń sọ yìí gbogbo bíbá yìí ẹ máa rí ìlú kan tí wọ́n pè ní Àrà kẹ́ ẹ tó dé Èjìgbò. Bẹ́ẹ̀ni mo ti dọ́dọ̀ kábíyèsí náà. Bẹ́ẹ̀ni gbogbo bẹ̀yẹn pátá dé ibi dé gbogbo ibi tẹ́ ń pè ní Ìlọrin lénìí dé Jẹ̀bà. Gbogbo bẹ̀yẹn pátá là ń pè ní Ìpẹ̀kun Àrà. Ìpẹ̀kun Àrà. Ìgbà tí Ọ̀yọ́ empire tó máa di bíi pé Ọ̀rànmíyàn fọ̀mọ̀ Ọ̀yọ́ empire, ibẹ̀ láti rí wọ́n pè a ní Ìbọ̀lọ́ province. Ìbọ̀lọ́. A ní Ẹkùn Òsì province, òun náà ní Ìpẹ̀kun Àrà níbí. A ní Ọ̀tún Alékìtì province, bẹ́ẹ̀ lọ. Àwọn provinces yìí àwọn ìlú ni ló wà bẹ́ẹ̀ o. Láwọn ìlú ńláńlá. Kò ṣe ìlú kékeré. Ní Ẹkùn Òsì province, tá a bá wo ìwé Reverend Johnson
ní ti ìwé Johnson ó sọ yìí pé in Ẹkùn Òsì province Olúgbọ́n Àrẹ̀sà Oníkòyí Òǹpẹ̀tù àti Ọlọ́fà wọ́n wà ní Ẹkùn Òsì province ẹ̀rí pé ìlú pọ̀ kò í ṣògbómọ̀ṣọ́ nìkan mọ́ nìyẹn o ẹ̀rí gbogbo tí wọ́n kó mọ́ra nǹkan tó jẹ́ báńdìrì gbogbo àwọn tá a kà yìí kò ṣe kékeré tẹ́ ẹ bá wá ka ìwé yẹn síwájú ó sọ ti àwọn tó wà ní Bọ̀lọ́ province ó sọ àwọn tó wà ní Ọ̀tún province now ìgbà tó wá sọ ó ní among all these Vassal kings nínú gbogbo àwọn ọba yìí pátá ó ní àwọn tó wá ti dàgbà tó jẹ́ àgbàlagbà ọba láàrin wọn the most ancient ó ní Olúgbọ́n Àrẹ̀sà àti Oníkòyí. Kábíyèsí o. Ìyẹn ni pé àwọn tó ti wà tó jẹ́ ìṣẹ̀báyé ní àárín wọn jù. tó pé wọ́n ní ìyá adé tẹ́jọ́ bá àbí ọba ìpìlẹ̀ tẹ́ tó lè fọba jẹ. Bẹ́ẹ̀ ni ó ní tẹ́ bá kà nínú ìwé Reverend awakọ̀lá kọ́ o Johnson tó kọ ìwé yìí ọmọ Ọ̀yọ́ ni o ó ní the most ancient among them Olúgbọ́n Àrẹ̀sà àti Oníkòyí. Èyí fi hàn yí pé Olúgbọ́n Àrẹ̀sà àti Oníkòyí ọba àwáṣẹ̀ ni wọ́n. Ìta bá sọ pé ọba àwáṣẹ̀ ọba àwọn ọba àwa nínú second dynasty Oòduà. Then ìgbà tá a dẹ̀ wá bí apó gbogbo bíbá yìí tó di Ògbómọ̀ṣọ́ lénìí Ògbómọ̀ṣọ́ zone ni Ògbómọ̀ṣọ́ zone ni ilẹ̀ Yorùbá ni. Ilẹ̀ Yorùbá ni. Ní Ògbómọ̀ṣọ́ zone báyìí lénìí ní ti present day government a ní 5 local government. Olúgbọ́n Àrẹ̀sà wà ní Sùúrùlérè local government èyí táwa wà yìí. Ní Sùúrùlérè local government máa rí Olúgbọ́n ló wà ní orílẹ̀ gbọ́n nílé gbọ́n níbí lọ́dọ̀ wa ń bì. Tẹ bá rí boundary mi ní Àrẹ̀sà wà Àrẹ̀sà dúdú Àrẹ̀sà pupa. Méjì tó làwọn Àrẹ̀sà. Ìgbà tó bí Àrẹ̀sà 11 ni wọ́n bí bèjì wọ́n wá sọ̀kan ní dúdú ìkan ní pupa so kingdom yẹn wọ́n pín sí ọ̀nà méjì. Àrẹ̀sà dúdú Àrẹ̀sà pupa. Àrẹ̀sà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò. Àrẹ̀sà dúdú lẹ̀gbọ́n pupa làbúrò. Ìjọ Olúbọ̀bọ dúdú ló bínú di pupa. Kábíyèsí. Bẹ́ẹ̀ni tẹ bá wo ní apá ọ̀tún mi ní local government wa ń bì níbí lọ́wọ́ ọ̀tún tẹ̀ lọ sí Ìgbẹ́tì ẹ máa rí Oníkòyí bẹ́ẹ̀ ó ní Oríire local government. Ó pààlà pẹ̀lú Ìgbẹ́tì ó pààlà ní apá kan pẹ̀lú Ìṣẹ̀yìn pẹ̀lú Ọ̀yọ́ ó pààlà pẹ̀lú èmi Olúgbọ́nbì ó pààlà pẹ̀lú Ògbómọ̀ṣọ́ south láti ibi tí Òǹpẹ̀tù wà ó pààlà pẹ̀lú Ṣọ̀ún náà ṣẹ́tìrì lọ́wọ́ kan nìyẹn that's Oríire local government. Tẹ bá kúrò lóríire local government máa lọ sí Ìgbẹ́tì Olúgbọ́n Prince Olúgbọ́n ọmọọba Olúgbọ́n ló dá Ìgbẹ́tì lẹ̀. Ọmọọba Olúgbọ́n ló dá Ìgbẹ́tì lẹ̀. Ìgbẹ́tì tá a máa ń pè ní Ìgbẹ́tì Ọlọ́yẹ ọmọ olókè 16. Àwa náà la tún débẹ̀ wọn. Kábíyèsí. So torí kò sí bọ́n ṣe fẹ́ jọba bọ́n ṣe fẹ́ sọ̀tàn Ìgbẹ́tì tí ẹ̀ bá ti fi Olúgbọ́n sí ìtàn náà tí ì pé nítorí ọba wọn tí wọ́n ń jẹ lénìí ìran Olúgbọ́n ni. Bẹ́ẹ̀ ni tẹ bá tún wò ó ní local government wa ń bì nínú mo sọ pé 5 ni a ní Sùúrùlérè mo ti dárúkọ Sùúrùlérè tí Olúgbọ́n àtàrẹ̀sà wà a ti dárúkọ Oríire local government. Èyí tó kéré jù ní map òní ibi tí Ṣọ̀ún wà Ògbómọ̀ṣọ́ north ibẹ̀ dẹ̀ ni population wà jù sí nítorí ibẹ̀ ó tètè dàgbàsókè kò ṣe ibìkan tó tóbi lọ títí. Next tó tún kù ní ọ̀dọ̀ Òǹpẹ̀tù Ògbómọ̀ṣọ́ south Òǹpẹ̀tù of Ìjẹ̀rù. Bẹ́ẹ̀ ni ọba ńlá náà lòun náà. Ọba ńlá ni òun náà. Because ìran Ọbàtálá ni wọ́n.
Ọbàtálá, Ọbàtásà, ọba takuntakun lóde Ìrìnàjò. àwọn ní òjé, àwọn lolú òjé. Then èyí tá a tún máa rí ní ọ̀dọ̀ wa ní local government wa yìí nílẹ̀ máa rí ní local government kẹrin again ẹ tún máa rí Ògo-Olúwa local government. That's ẹlẹ́karùn-ún Ògo-Olúwa local government. À ń pè ní Alájàáwà ló wà bẹ́ẹ̀. Alájàáwà tá a bá ń lọ sọ́nà Ọ̀yọ́. Bẹ́ẹ̀ ni tẹ́ bá ń lọ sọ́nà Ọ̀yọ́, tẹ́ bá ń lọ sí Ifẹ̀ Ọ̀dàn, ẹ tún máa rí ibẹ̀ ní Alájàáwà wà. So ó jẹ́ 5 local government. Gbogbo ilẹ̀ yìí ìgbà tí ìjọba ìgbàlódé ni wọ́n bẹ̀rẹ̀ sí máa pín o. Gbogbo bíbá ìpátá láyé àtijọ́ ìgbà tá à ń sọ yìí láyé àwáṣẹ̀ ìgbà yẹn là ń sọ pé Olúgbọ́n ṣòro ó kìje, Àrẹ̀sá ṣòro ó kìje. Ìgbà tá à ń sọ yìí kò tiẹ̀ ṣe ìgbà ọ̀rọ̀ over 1000 years lọ̀rọ̀ tá à ń sọ yìí. Nítorí orò Olúgbọ́n orò náà máa ń ẹni ọlọ́lá ńlá nítorí ọmọ ọba ni. Oòduà ló gbádélé wa lọ́wọ́ látòtú Ifẹ̀. Ní gbogbo ìgbà yìí tá a bá ṣòro ayé á gbọ́ ọ̀hún á mọ̀ àwọn èèyàn wá káàkiri láti ọ̀nà jíjìn láti ìlú mi láti kọ́ńtírì mi nítorí ibi gbogbo nǹkan tá à ń sọ yìí àwọn èèyàn wá láti Mali, a ní Mali Empire, ìgbà yẹn a ní Timbuktu, a ní Dahomey, gbogbo ẹ̀ wà bẹ́ẹ̀ lọ. Olúgbọ́n ìṣọba kékeré nílẹ̀ Yorùbá. So ibi tẹ́ ẹ rí yìí sìn òun ni ló wá di Ògbómọ̀ṣọ́ zone nísìn. Bó bá ṣe tún lọ màá tún máa tẹ mẹ́nubà bó ṣe di Ògbómọ̀ṣọ́ zone. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ni gbogbo bí pátá. Kábíyèsí o. Inú rẹ̀ Ìlọrin náà ilẹ̀ gbogbo bẹ̀ náà lolúgbọ́n control láyé àtijọ́ ilẹ̀ Yorùbá ni. Olúgbọ́n ló nílẹ̀ dé Ìlọrin. Gbogbo bẹ́ẹ̀ ni gbogbo bẹ̀ dé ìlú Jẹ̀bà gbogbo bẹ̀ yẹn pátá là control láyé àtijọ́. Ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ ogun Àfọ̀njá lọ́dọ̀ mi ń bì Ládẹrin ó ní bàbá wọn bì tó kúrò bì ní Jàbátà lórílẹ̀ Ìgbọ́n bì. Òun níbẹ̀ ni wọ́n ti lọ sí Ìlọrin. Ẹ ti lọ sí Ìlọrin. Ibi tí wọ́n wà ní Ìlọrin tí ìjà Fúlàní dé àwọn Gèrè Álímì tí wọ́n wọlé wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n wọlé tọ̀ Àfọ̀njá lọ nítorí Àfọ̀njá fàyè gba gbogbo wọn. Ṣùgbọ́n ìgbà tó máa di bíi pé ogun Fúlàní dé ìrọ́kẹ̀kẹ̀ Fúlàní wọ́n fa ogun wọ́n fà á dé ibi tá a ti ní báńdì wa lọ́yọ̀ọ́ state lẹ́nìí nílọrin ọ̀là ń pè ní Ọ̀tẹ́. Ọ̀tẹ́ wọn pín sí méjì. Ọ̀tẹ́ wọn pín sí méjì ibì kan Kwara ibìkan oníbàálẹ̀ ní Ọ̀tẹ́. Ẹ̀yin náà kábíyèsí oníbàálẹ̀ bẹ́ẹ̀. Oníbàálẹ̀ bẹ́ẹ̀ ọ̀là ń pè ní Alátẹ. Alátẹ Ọ̀tẹ́. Nítorí pé ìgbà tíjà ń le títí tó le wọ́n ní Olúgbọ́n sọ pé tó bá kọjá ń bẹ̀ Ọ̀tẹ́. Wọ́n ti fà á wọ́n ti sún wa síwájú sún wa sẹ́yìn ìgbà tó máa débẹ̀ tó bá kọjá mẹ́ Ọ̀tẹ́ yìí ló wọ́n sọ di Ọ̀tẹ́ làwọn Fúlàní sọ di Ọ̀tẹ́ ni. So bí ibi agbègbè bẹ̀ yẹn ṣe jẹ́ nìyẹn gbogbo bíbá ìpátá gbogbo ibi tó wà ní Ọ̀yọ́ state lẹ́yìn ilẹ̀ Yorùbá ni ibi tẹ́ ń pè nílọrin yẹn náà ilẹ̀ Yorùbá ni. Ogun dé ní ọ̀rọ̀ ogun Fúlàní ìrọ́kẹ̀kẹ̀ owó làwọn Emirates gbé kí ni wọ́n débẹ̀ yẹn. So bó ṣe jẹ́ nìyẹn. Kábíyèsí ẹ ṣé gan gbogbo ẹ̀yin tí ẹ ń wò mí nílé tó ṣe pé bóyá ẹsẹ̀ ń darapọ̀ mọ́ wa ẹ má bá wa share ètò yìí a ti dá ọjọ́ pé o adóṣù oṣù kò ọ̀dọ̀ bàbá wa Kábíyèsí Olúgbọ́n tilé Ìgbọ́n òun náà ni a wà àwọn ni wọ́n ń gba ikọ̀ ìtàn Yorùbá lálejò àwọn ni wọ́n ń gba ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn olóyè Lájí Abbas lálejò ní orílẹ̀ Ìgbọ́n àwa náà ti ń gbọ́ ìfẹ́ ká máa fi ẹ̀mí dè bàbá wa ní nǹkan bíi ọdún mẹ́ta awuyewuye kan jáde nínú àwọn àáfàá tó ṣe wípé bàbá wọn kópa púpọ̀ nínú ìtàn ilẹ̀ Yorùbá tó ṣe wípé àti mùsùlùmí àtẹlẹ́sìn ìbílẹ̀ àti Christian ìlọrin kan sára sí bàbá wa Sheikh Adam Lagege Abdullahi Alori wọ́n sọ ìtàn wọ́n mẹ́nu bà ilé Ìgbọ́n nínú ìtàn wọ́n mẹ́nu bà ìtàn Ìlọrin bẹ́ẹ̀ ṣe dákọ Ládẹrin làwọn dákọ Ládẹrin ìgbà táàrí ọmọ bàbá ìbá bẹ̀rẹ̀ wáàsí wọ́n ní kò sí tí ń jẹ́ Ládẹrin kò sí tí ń jẹ́ Pàṣìn kò sí tí ń jẹ́ Alùgbìn nǹkan kan yí pé àlọ́ ni àwa sì gbé tírà wọn wá
tíra tí bàbá tó bí ẹni tó ń sọ̀rọ̀ ẹ̀yin àáfà ẹ̀kẹ́ fún wa ẹ̀tú fún wa gbogbo ayé sì nígbà náà. ìyún la wá sọ nígbà ọ̀ya ni wọ́n bá tó bọ́ sí ti Ògbómọ̀ṣọ́. Ògbómọ̀ṣọ́ ní ìṣẹ̀lẹ̀ Yorùbá, àwọn kan wá láti ilẹ̀ Tápà, àwọn kan wá láti Ìbàrùbá. wọn ò wá mẹ́nu bà Òǹpẹ̀tù, Ìjẹ̀rù, Olúòjé, wọn ò sọ ibi tó yún ti wá, oyún ọkàn wọn. ṣùgbọ́n ọ̀rọ̀ bíi àwọn kan wá láti ilẹ̀ Ìbàrùbá wọn mẹ́nu bà. nígbà wá rí báyìí a bá bẹ̀rẹ̀ sí ní sọ̀tàn ẹni tó jẹ́ kí a rò pé àtò bọ́rọ̀ bá lọ báyìí ẹni tó lọ́rọ̀ gan làwọn èèyàn ní pé bàbá wa mo máa ń dáko Olúgbèmí Olúgbọ́n ló nílẹ̀. nígbà ọ̀rọ̀ Ṣọ̀ún gan ṣẹlẹ̀ ọ̀dọ̀ Olúgbọ́n wọn rà á lókun ni wọ́n mú un lọ. tí ilé Ògbómọ̀ṣọ́ ta sì ń wò yìí gbogbo pa bẹ̀rẹ̀ sí ní jọba nígbà bẹ̀rẹ̀ sí ní gírèdì àwọn baálẹ̀ sọba àti ìrí 80 years nígbà abẹ̀ sí ní 1976 ilé abẹ kò tẹ̀ tí ì pé 50 years gan. jẹ́bẹ̀ wọn ló ṣe. jẹ́bẹ̀ wọn ilẹ̀ àwa tá a jẹ́ bá wà nílé ìgbọ̀ ẹja kọ́lẹ̀ lè wá bí ìbéèrè bàbá wa tó ṣe pé Olúgbọ́n torí pé bí wọ́n bá sì fìyàn jọba lásìkò gbà mo mọ̀ pé bàbá wa ẹ̀ bọ̀wọ́ lù nínú àwọn tí wọ́n wà bá ní pé tó torí àwa rí ọ̀pọ̀lọpọ̀ nígbà wọ́n fẹ́ ṣe tàwọn kan àrí ti àwọn òwú tẹ́ lọ bàbá bọ Olúwo àrí gbogbo òwe òun. bàbá wa ó wá di wípé wọ́n bá tún ní Ògbómọ̀ṣọ́ kì í ṣẹlẹ̀ Yorùbá o àìní sì ní bàbá wo Olúgbọ́n ló ní Ògbómọ̀ṣọ́ o. ìgbọ́ra pamọ́ ẹni tó sọ kó pamọ́ lẹ́nu. kábíyèsí. ilẹ̀ Yorùbá gidi ní Ògbómọ̀ṣọ́. ilẹ̀ Yorùbá gidi ní Ògbómọ̀ṣọ́. lóòótọ́ Ṣọ̀ún Ìbàrìbà ni Ìbàrìbà ni bàbá ẹ̀. ní bàbá rẹ̀. bàbá rẹ̀ ní Ìbàrìbà o. ìyá rẹ̀ ṣe Ìbàrìbà. ìyá rẹ̀ ọmọ wa ni ọmọ Àrẹ̀sà. ọmọ àbúrò yín. ọmọ àbúrò wa. ó fún ọlọ́dẹ ní Ìbàrìbà ó ṣe orúkọ ọdẹ wá sí ibi tí à ń pè ní Ògbómọ̀ṣọ́ lẹ́ni níbi tí palace Ṣọ̀ún wà yẹn gbogbo bẹ̀ yẹn wọ́n pa ọdẹ àwọn ọlọ́dẹ àwọn kan wà tó ti bá ń bẹ̀. àwọn kan tó ti bá ń bẹ̀. onísàpá ń bẹ̀. onísàpá wà ń bẹ̀. alẹ́ òkèlè ni wà ń bẹ̀. wọ́n tó bí àwọn àlóńgbò bíi 4 5. ìgbà tó dẹ̀ bá wọn ń bẹ̀ gbogbo ọjọ́ ń ṣiṣẹ́ ọdẹ wọn. ìgbà tó dẹ̀ máa yá ká tó ṣẹ́jú báyìí ó ti mú ọmọ ọba ó ti fọmọ ọba lóyún ọmọ Àrẹ̀sà. ìgbà tó dẹ̀ fọmọ Àrẹ̀sà lóyún ni wọ́n lọ bá ọmọ Àrẹ̀sà dẹ̀ ó ní láti pe ẹ̀gbọ́n ẹ̀ tí ṣe Olúgbọ́n ṣe mọ̀ pé láyé àtijọ́ bí ẹ̀gbọ́n àtàbúrò ṣe máa ń ṣe ó dàbí bàbá sọmọ. láyé àtijọ́ bẹ́gbọ́n àbúrò bá fẹ́ gbẹ̀gbọ́n sọ̀rọ̀ ẹ máa rò bóyá bàbá ẹ̀ ló fẹ́ bá sọ̀rọ̀. irú ìwà àṣàtà ní láyé àtijọ́ nìyẹn. nísìnyí olóyìnbó ti da my brother my cousin òun ló ti lóyìnbó ti da gbogbo ẹ̀ mọ́ nǹkan. ìgbà tó dẹ̀ dé àkókò tí nǹkan ìṣẹ̀lẹ̀ ó ní ẹ̀gbọ́n òun Olúgbọ́n wà ń bẹ̀. Olúgbọ́n dẹ̀ wá sọ pé nǹkan tá a máa ṣe kò sí nǹkan tá a fẹ́ ṣe ó ti fún ọmọ wa lóyún ó ní pé kí wọ́n wá sọmọ lórúkọ níṣẹ́ mọ̀ pé Ìbàrìbà ni kò mọ̀ báwo lọ bá wá bá ọ níbi inú gbódò wà kí wọ́n wá sọmọ lórúkọ. ibẹ̀ ni Olúgbọ́n náà ló sọ pé àtìyá àtọmọ kí wọ́n máa Ṣọ̀ún bí Ṣọ̀ún ti jáde nù. orí ilẹ̀ wa ilẹ̀ Yorùbá ni Olúgbọ́n dẹ̀ ní tọ́rọ̀ bá dẹ̀ ṣẹlẹ̀ Olúgbọ́n ni gbogbo wọn máa ń gbé ọ̀rọ̀ lọ bá gbogbo àwọn àlóńgbò márààrún náà. ìgbà tó dẹ̀ tó ó tún dé sáà kan bó ṣe débi pé ó àṣemáṣe tó ṣe yìí tó pààyàn ibẹ̀ ni wọ́n sọ pé òkè tó bá jẹ́ bẹ́ẹ̀ bàbá Olúgbọ́n ò gbọ́ o. lérè báyìí fi ṣe fíìmù lórí Ògbómọ̀ṣọ́ Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ibẹ̀ ni gbogbo àwọn àlùbá wọ́wọ́ Olúgbọ́n ò gbọ́ ọ̀dẹ̀ lọ Olúgbọ́n owó ò ní tí ìdájọ́ aróko yìí kan mú lọ sọ́yọ́ lọ́dọ̀ Aláàfin ni president nígbà náà. ó tún jẹ́ olórí gbogbo ọba ńgbà náà nígbà ẹjọ́ yìí o ẹ tún gbé lọ sọ́dọ̀ Aláàfin ibẹ̀ ni wọ́n ti dájọ́ igbó kan jù sí ẹ̀wọ̀n náà. Ìbàdàn dẹ̀ jù sínú túbú ó tún tó àkókò kan ó pẹ́ díẹ̀ o
ọ̀rọ̀ àlùjọ̀nù kan ẹlẹ́mọ̀ṣọ́ ó ń jà ó ń pa kúkúrú ó ń pa gíga ibẹ̀ ni wọ́n á wò pé ọmọ tá a tiẹ̀ fi sí túbú lọ́jọ́ sí kí wọ́n wo nǹkan táwọn lè ṣe nípa ẹ̀ wọ́n lè ṣe sọ pé kí wọ́n lọ sí ó dẹ̀ òun lè ṣiṣẹ́ yìí òun lè bá wọn mú ẹlẹ́gùn àlùjọ̀nù tó ń pa kúkúrú àti bẹ́ẹ̀ ni wọ́n tún tú sílẹ̀ nínú túbú ìgbà tó jàjà yìí wọ́n á kó mọ nǹkan kó tiẹ̀ má lọ mọ́ ń bẹ̀ má lọ mọ́ àmọ́ bóyá ìrọ́kẹ̀kẹ̀ àlùjọ̀nù tún lè jí lọ́la kó tún máa dà wá jẹ́ ká fi ọ́ sí ibi igi àjàgbọ́n níbi ẹ̀gbẹ́ pálásì Ṣọ̀ún yẹn ibẹ̀ ni wọ́n fi sí àti bẹ́ẹ̀ bó ṣe di bíi pé ó ń gbòòrò ó ń dàgbà sí nìyẹn ibẹ̀ ni ló ti di bíi pé òun náà di baálẹ̀ ń bẹ̀. Baálẹ̀ ẹbẹ̀ ló jẹ títí di 1976 or 75 Ṣọ̀ún tó gbéṣẹ̀ ó ní the first Ṣọ̀ún tó máa dé adé wọ́n máa promote ẹ̀ sí ọba gan ni because ìgbà tí mo tún wo àwọn facts kan àwọn kan tún sọ pé no wọn ti confam ẹ̀ gangan but aláàfin àná kó tó gbéṣẹ̀ ó sọ fún mi pé òun lòun rẹkọmẹ́ǹdì Ṣọ̀ún àti Olúbàdàn kan promote wọn fún adé from baálẹ̀. Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ àti Olúbàdàn àwọn baálẹ̀ mi méjèèjì yóò ẹ bá sọ lọ́dọ̀ that was in 1976. bàbá fúnra wọn Adéyẹmí Àtàndá ọba tó wọ́n sì sọ fún yín. wọ́n sọ fún mi wọ́n rẹkọmẹ́ǹdì àwọn méjèèjì ìgbà náà ni ó ti di wípé àwọn náà di ọba aládé wọn ti kúrò ní Ṣùbàlẹ̀ Aláàfin dẹ̀ ní olórí as chairman nígbà náà so ó jẹ́ nǹkan tí ó ṣẹlẹ̀ ẹni tó bá ń sọ ní ìtàn yìí pé yes ìbàrìbá ni Ṣọ̀ún ṣùgbọ́n ibi tó jẹ àti baálẹ̀ tá a fi síbẹ̀ àti bẹ̀ ló ti di ọba òun ò wá sọ pé ilẹ̀ tó rí ibi tó wá wà kó wá jẹ́ pé ilẹ̀ kò ṣe ilẹ̀ Yorùbá ni gbogbo bẹ̀ yẹn Ìlọrin gan lè ní ilẹ̀ Yorùbá ṣáà ọ̀rọ̀ ìjọba tó ṣẹ̀tún dé ní ìgbàlódé ni ló sọ di àwọn olóyìnbó wọ́n sọ di bàtàwọn Fúlàní tí wọ́n gbé flag wọn síbẹ̀ yẹn Emirate wọ́n sọ di northern Nigeria north central Nigeria so ilẹ̀ Yorùbá. bàbá wa ẹ ṣé gidi gan ni ilé ni à ń gbọ́ ọgbà tá à ń darapọ̀ mọ́ wa Yorùbá ní pé ó tó so bí òwe wájú àgbàlagbà pé ẹnu onípọ̀n la ti ń gbọ́ pọ̀n ọ̀dọ̀ bàbá wo Olúgbọ́n náà la wà o lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́ tó léyìí tó ṣe pé a ti ń fà á bọ̀ bí ọdún mẹ́ta wá rí pé àsìkò tó nígbà tá ní pé káká aṣọ lójú aráyé ẹni tó nílẹ̀ ẹni tó ní agbègbè ẹni tó sì ní ìtàn àwọn bàbá wa náà ni a wà lọ́dọ̀ wọn o ní orílẹ̀ Ìgbọ́n bàbá wa ǹjẹ́ nínú ìtàn Ògbómọ̀ṣọ́ ní nǹkan kan àbáwọn tó wà ní ẹkùn tí wọ́n máa ń san fún Olúgbọ́n láyé ìjọ́un gẹ́gẹ́ bí bàbá o. bẹ́ẹ̀ ni gbogbo àwọn àlóńgò yìí láyé àtijọ́ nítorí ẹ̀ gbogbo wọn fi sọ pé bàbá wo Olúgbọ́n gbọ́ wọ́n ní nǹkan tí wọ́n ń san fÓlúgbọ́n nǹkan ti yàtọ̀ wọ́n ti pín ní local government per local government but yóò sọ pé kí ìtàn kó parẹ́ ìtàn ti wà láyé àtijọ́ ìtàn sì tún máa wà ní ẹ̀kọ́ tí mo fẹ́ jẹ́ káwọn èèyàn wá mọ̀ ni pé àìfàgbàfàgbà ni ò jẹ́ káyé gùn kí n sọ pé ó ti di báyìí ó ti wá di kíní ó wá hàn pé ẹnìkan tún wà níbẹ̀ tá à ń pè lágbà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn tá à ń sọ yìí nígbà àtijọ́ gbogbo wọn ń san ìṣákọ́lẹ̀ wọ́n ní nǹkan tí wọ́n ń kó fún Olúgbọ́n láyé àtijọ́ bẹ́ẹ̀ náà ni Àrẹ̀sà níbi tó wà bẹ́ẹ̀ náà ni Oníkòyí ibi tó wà gbogbo àwọn tá à ń pè ní àlóńgò yìí wọ́n wá láti wo káàkiri ní ìrábáwo Ìbálẹ̀ Ìjẹ̀rù ìyẹn wá láti Àwórì ní Ọ̀tà Àwórì ní so oníkálùkù ní ibì kan tó ti sọ ẹ̀wá tí wọ́n wá bodó síbẹ̀ ṣùgbọ́n àwa yìí tá à ń sọ yìí ọba aládé ni wá Oòduà gbogbo bí tí ọmọ bá lọ láyé àtijọ́ tó bá ti gbé ọ̀pá àṣẹ débẹ̀ báyìí ó ti di ilẹ̀ Ọ̀wọ̀ ilẹ̀ títí ẹ̀ ní
so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn, kò ṣe gbogbo wọn ní nǹkan tí wọ́n ń san fún Olúgbọ́n láyé àtijọ́, ṣùgbọ́n ìgbà tíjọba dé, ìjọba dẹ̀ ti pín ní Ògbómọ̀ṣọ́ South lẹ́yìn Òǹpẹ̀tù wà bẹ́ẹ̀, ní Ògbómọ̀ṣọ́ North Ṣọ̀ún, ní Oríire, Oníkòyí, ní Sùúrùlérè, Olúgbọ́n àtàrẹsà, kò sí nǹkan kan. Ọ̀pọ̀lọpọ̀ tẹ́ wá rí tí wọ́n wá tún dàgbà tí wọ́n ń dàgbà yìí, ìsídà Olúgbọ́n ló tulẹ̀ fáwọn kan àbí àrẹsà tulẹ̀ fáwọn kan, tàbí Òǹpẹ̀tù níbi tí sáìdì tí wọ́n wà àwọn náà tulẹ̀ fáwọn kan. Bọ́ àìfàgbàfàgbà ni ò jẹ́ káyé gún. A gbọ́dọ̀ máa gbà yí pé àwọn kan lè bá ní ẹni tẹ́ bá ní lórí kíní ni bàbá, ẹni tó bá bá lábà ní bàbá. So nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. Gbogbo èyí tí àwọn èèyàn máa ń sọ, wọ́n bá ẹmọ pé téèyàn bá fẹ́ joyè kò yẹ á pàtàkì tàn, so oníkálukú á pàtàkì tàn. Gbogbo kíní yìí ó wà nínú ìwé ìtàn, ó dẹ̀ ní bá ṣe ń wádìí gbogbo kíní yìí. Àwọn nǹkan ìṣẹ̀ǹbáyé wà tá a fi ń wádìí gbogbo àwọn ìtàn yìí tá dẹ̀ tí ò ní rújú rárá, á dẹ̀ sọ òótọ́ bí gbogbo ẹ̀ ṣe lọ, so bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé kábíyèsí. Fún ẹ̀yin tẹ́ bá ń darapọ̀ mọ́ wa o lórí ètò yìí, ètò wa Ìtàn Yorùbá, pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Laji Abbas, ọ̀dọ̀ bàbá wa Olúgbọ́n làwà ní ilé Ìgbọ́n ní alẹ́ ètò ní, gẹ́gẹ́ bí àdéhùn tá a ṣe ẹ̀yin pé mọ́fòkó bàbá mi ṣe ọ̀nà ẹ̀ ó tó so bí òun wájú àwọn àgbà, ọjọ́ kan náà ni à ń kọ́ bàbá wa. Ẹ wájà wò, ìtàn ó ń parẹ́ lọ, ìjọba wa wọn ò ná ní ìtàn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì gan jẹ láwọn ọba tẹ́ tó jọjọba aládé ìṣẹ̀ǹbáyé o, tí èsì àwọn ọba ìgbàlódé o, wọn ò mọ ìtàn, wọn ò mọ àṣà. Ọba míì ọmọ ṣe àmọ́ ẹ mà yí bàbá wa, ẹnu tiwa ò gbà pé ó wà ní kò sí ìtàn ojúlówó tó sí mọ́, ìjọba ò ná ní, àwọn ọmọ wọn ò mọ ìtàn. Láyé ìjọ sì ní bọ́rọ̀ bá fẹ́ de ẹ̀yin bàbá wa, ẹ wàá pàwé èèyàn bẹ́lẹ̀ ìṣerí ni ẹ fìtàn yanjú rẹ̀. Ọ̀nà wo la lè gbà tá a fi dátà wa padà, torí ìtàn ṣe pàtàkì nílẹ̀ Yorùbá. Ẹ ṣe rí àmúlùmálà ti pọ̀ jù láyé òde. Ìtàn ìlú òyìnbó táwọn èèyàn kọ́pì, wọ́n nítàn, wọn ò fi tàn wọn ṣeré. Máa ń gbé sí bàbá nìkan kí wọ́n káwọn èèyàn orí wọn dáadáa. Ìlú èbó wọn ò fi tàn wọn ṣeré. British Kingdom sì ó ti wà for donkey of years, wọn ò dẹ̀ fi tàn wọn ṣeré. Bẹ́ẹ̀ náà sì ni lọ́dọ̀ wa bí. Ṣùgbọ́n àwọn ìjọba wa, mo ń bá ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀, history ó gbọ́dọ̀ wà nílẹ̀ Yorùbá. Wọ́n gbọ́dọ̀ make Yorùbá compulsory fún àwọn ọmọ wa nílé ìwé. Yorùbá gbọ́dọ̀ wà, ó gbọ́dọ̀ jẹ́ compulsory subject. Ìyẹn ni kò ní jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ gbàgbé ìtàn. But ọ̀pọ̀lọpọ̀ wo mọ̀ tàn. Tẹ́ bá wo ní Nàìjíríà ṣe jẹ́, Usman Dan Fodio yìí bá ṣe sọ pé ó set up Emirates. Ibì kan wà tí ò rí gbà ní gbogbo ilẹ̀ Haúsá ní ilẹ̀ òkè ọ̀yà, ó ní Kanuri. Kanuri Empire. Kanuri Empire. Àwọn títọ́ ni náà. Ní Nàìjíríà yìí, a ní Kanuri Empire, òun náà ní Borno Empire, a ní Benin Empire, a ní Ọ̀yọ́ Empire. Wọ́n fẹ́ sọ fún yín pé the most organized tó wà tó ṣe kìíní jù nínú gbogbo àwọn empire yìí ó ní Ọ̀yọ́ Empire. Ọ̀yọ́ Empire. Ìjọba náà ó dúró dáadáa kí ọ̀rọ̀ ogun wàhálà Fúlàní ìgbà táwọn òyìnbó dẹ̀ dé náà ni ló jẹ́ kí wọ́n lè ráyè wọlé sí wa lára. Àti pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní Ìlọrin pẹ̀lú Àfọ̀njá. Ẹ ń sọ̀rọ̀ ìgbà tẹ́ ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ẹ ní bàbá ọmọ tó ń sọ̀rọ̀ wípé bàbá ẹ̀ náà sọ gbogbo nǹkan tí mo sọ yìí. Ó sọ̀rọ̀ nípa Ládérí. Bẹ́ẹ̀ni. Kí Ládérí kúrò ó jàbátà lọ́dọ̀ mi bíbá ni o, kó tó lọ sí Ìlọrin, kí Àfọ̀njá tó lọ sí Ìlọrin. Ìgbà téèyàn bá ọmọ tí bàbá sọ tọmọ tó jẹ́ wá dé lánàá, ọmọ ẹ sọ pé nǹkan tí bàbá òun sọ ẹni pé ọmọ náà fẹ́ pàtàkì tàn mí. Wọ́n ṣe máa sọ Haúsá ní Ìlọrin.
wọ́n ṣe Haúsá ní Ìlọrin. Kò sí bẹ́ẹ̀ ṣe lè dé Ìlọrin wọ́n mo sí bí Fúlàní kan ṣe lè wà nílọrin tó lè ní Yorùbá lóyìn màmá sọ̀rọ̀. Tẹ́ bá ti mú English kúrò pátá Yorùbá ni. Láàfin gan Yorùbá wọn sọ. Yorùbá náà ni wọ́n sọ. Yóò láàfin Ìlọrin gan Yorùbá ni. Ìpìlẹ̀ wọn ni ìpìlẹ̀ wọn nu. So nǹkan tí mo kàn lè gba àwọn èèyàn wa níyànjú nígbà àgàgà ìjọba ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan, ìjọba ní local government kọ̀ọ̀kan, ìtàn ṣe pàtàkì púpọ̀. Ìtàn wa, èdè wa, àṣà wa kò ṣe kò tá gbọ́dọ̀ fi ṣeré. Tí ó bá dé nísìnyí mo máa ń gbọ́ nínú Google wá ní pé wọ́n ń tẹ̀fá nínú Google sí wọ́n ń tẹ̀ lórí íńtánẹ̀tì wọ́n ń tẹ̀ gbogbo àwọn àṣà wa ní Kìrìsìtẹ́nì ni mí bọ́ mo ṣe tìjọba mi ò fàṣà mílẹ̀ àti ṣe kábíyèsí nítorí pé nǹkan tí mo kó lọ́wọ́ fún ilẹ̀ Yorùbá ni àdègbọ́dọ̀ dì mú fún ilẹ̀ Yorùbá. Kò sí nǹkan kan ìjà tí mo lè ní pẹ̀lú yín ni pé tó bá ti fẹ́ nǹkan tó bá ti jọmọ́ Yorùbá tó bá ti fẹ́ ṣe é báṣubàṣu o máa rí ojú kíkan mi. Nítorí bí tá bá fi ìtàn sílẹ̀ tá a fàṣà sílẹ̀ kí la ní mọ́? Kò sí nǹkan kan tá a ní mọ́. Heritage wa ni àṣà wa ni ìtàn wa ni ìṣesí wa ni àdègbọ́dọ̀ dìbò. Nǹkan tí mo máa rọ ìjọba ni màá rọ̀ wọ́n jọba wa gbárùkù tì í. Àwọn tó ń pa ìtànkìtàn wọn láwọn fẹ́ jọba àwọn mìíràn á pèrè àwọn ní baálẹ̀ tí wọ́n bá fẹ́ jọba báyìí wọ́n á pàtàkìtàn wọ́n á parọ́ ilẹ̀ ń bọ̀ wá mọ́ wọn. Nítorí wọ́n ti gbàgbé pé àwọn lálẹ̀ kan ni lọ́lọ́run fi sílẹ̀ tí wọ́n tẹ ilẹ̀ Yorùbá ìdó. Àdẹ́gbàdúrà ìgbọ́lọ́ àbáwá yìí wọn lọ́kàn padà. Ó ṣe tẹ́ nìyẹn. Fún ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá nílé àǹfààní wà ó tẹ́ bá fẹ́ pèsè orí ètò ẹ lè pèsè orí 08023687432 lórí WhatsApp nìkan ni o lẹ́ẹ̀kan sí +2348023687432 ilé ìfipè bí mo ṣe sọ orí WhatsApp nìkan ni ẹ lè pè sí torí àní fẹ́ kí ó máa di wọ́lù wọ́pọ̀ àní fẹ́ kó di wọ́lù wọ́pọ̀ nìkan ti wà ní ojú òpó ẹ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kí n fi kíní sínú gbẹ̀dú ẹ ti wọlé o ẹ bá wa yé ẹ fi ń gbọ́ wálé ẹ ti wọlé o lórí WhatsApp nìkan ni o lẹ́ẹ̀kan sí ẹ fọ́ alẹ́ o 8023687432 lẹ́ẹ̀fì pé bí mo. Bámidélé ló ń sọ̀rọ̀ láti Amẹ́ríkà. Ọmọ òfẹ́. Yorùbá bọ̀ wá ní ẹ̀là kóyé wa àdúgbòsó ilé ìpè ìsáájú. Ewé kókò ní fi ṣèlú rẹ̀. Gámúgámú ni ó sì fi lù ú. Ọdún mẹ́ta ni ó fi lù kó tó ya. Ẹgbẹ́ bá wa sọ bí ti àálẹ̀ òkè elérin ti jẹ́ bó o sì ní ti ẹ̀bù akàn díẹ̀ nínú ìtàn ìṣẹ̀dálẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ bá wa yànnàná ẹ̀. Ẹ ṣe nǹkan tẹ́ ó dàpọ̀ ti béèrè question. Bẹ́ẹ̀ ni wọ́n ti béèrè tán. Nǹkan tí ẹ sọ lórí àálẹ̀ òkè elérin tá a bá máa wò ó wọ́n wà lára àwọn ẹni tí ara àwọn àlóńgbò tó jẹ́ pé wọ́n ti wà ń bẹ̀ kí Ṣọ̀ún tó dé títẹ̀ wọn náà bá wọn bẹ̀. Ní àálẹ̀ òkè elérin. Àálẹ̀ òkè elérin. Mo dẹ̀ wò pé ìgbà tó yá ìjọba ti ṣe ẹ̀tọ́ nípa ìtàn wọn láti lè sọ wọ́n di ọba. Ìgbà tá a bá wo ọ̀rọ̀ àálẹ̀ òkè elérin kò ṣe àálẹ̀ òkè elérin ló láìpẹ́ yìí ó ti tó bí ọdún bíi mélòó kan tó confirm wọn fún ọba status. Mo wò pé wọ́n ti overdue
nítorí ká ní ìgbà tí àwọn Ṣọ̀ún náà gba oyè ní oyè ọba ló ti yẹ kí wọ́n ti fáwọn náà. So Alẹ́ Òkèlérin kò ṣe èèyàn kan náà tí wọ́n gbọ́dọ̀ tún fọwọ́ yẹpẹrẹ mú tá a tún gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú. Ṣùgbọ́n lákòótán àti Alẹ́ Òkèlérin àtàwọn Àlóńgbò ìgbà tí bàbá Òǹsàpá gba títí ìlú yẹ kí Alẹ́ Òkèlérin ti gbà. Bẹ́ẹ̀ni mo wà pẹ̀lú bàbá wọn ní Ìsàpá tí wọ́n gbèsè bàbá wa Ibrahim. So but ọ̀rọ̀ tí Alẹ́ Òkèlérin nípa ìtàn wọn ìjọba ti ṣe justice mi ò fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ. So Ọlọ́run máa ràn wá lọ́wọ́. Táyì bá fẹ́ pè sórí ètò +2348023687432 iná ni ẹ fi pè òkèrè tẹ́ fi pè ánú. Bàbá wa tá bá wò ó nípa ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá wọ́n fẹ́ lè jẹ́ pé láàrin ọ̀sẹ̀ kan kò sígbà tí yálà ìwé ìròyìn ní orí ìtàkùn ayélujára o bàbá wo Olúgbọ́n o kí ló dé tọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó jẹ yín lógún tó bá wọn. Bẹ́ẹ̀ ni ẹ ṣe mo rí i pé òun náà lẹ́yìn náà ẹ ti sọ mọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìtàn lọ́pọ̀lọpọ̀. ẹja gbé ìpè yìí ó ti rí ẹ máa bọ́ ní ẹ̀bọ̀ bàbá wa. ẹ̀yin gan ti sọ mọ́rọ̀. ó ti wọlé padà ti wọlé ojú òpó bọ́yọ́dọ̀ yín ni ojú òpó ń ṣe bákan ó dà kó ti wọlé báyìí ẹ ti wọlé o. Hello, ẹ kálẹ́ o. ẹ kálẹ́ o orúkọ yín àti ibi tẹ́ ti ń pè. Kábíyèsí o bàbá o. Ẹ̀lẹ́ o. Kábíyèsí o bàbá o. Yes sir. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Ẹjọ́ Adéwálé lorúkọ mi o láti Spain mo ti ń pè o. láti Spain. Ẹ̀lẹ́ sà. Bẹ́ẹ̀ni. Yes sir. Mo kàn fẹ́ kí kábíyèsí wa ni o pé adé apẹ́ lórí o bàtà pẹ́ lẹ́sẹ̀ o. Lágbára lọ. ẹ ṣé gan ni o. Ẹ ṣé gan o. ẹ ṣé pọ̀ àgbàdùn yín o. ẹlòmíì ti wà lójú òpó ẹ kú alẹ́ o. Ẹ kú ètò. Ẹ̀lẹ́ o. orúkọ yín àti ibi tẹ́ ti ń pè o. Orúkọ tèmi ni ọmọ Balógun Orówùsì láti London. Okay sir. ẹ bá wa dá sétò. Mo kí bàbá wa o ẹ pẹ́ fún wa. Ẹ̀mí ágùnsà ẹ̀jẹ̀ kò làákà ìbẹ̀ṣe fi ń tu ọ̀rọ̀ yìí tó dẹ̀ ń wá yékéyéké. Bẹ́ẹ̀ni. Ìbéèrè tèmi fẹ́ béèrè ò ní pé ẹjọ́ ọgbọ́n wo ni àwa Yorùbá lè ta àbí tí láti lè ṣe tí Ìlọrin tá fi bọ́ sí abẹ́ Yorùbá padà lórí gbogbo ìpètòpè tó ń gbé káàkiri wípé Ìlọrin ò ń ṣe ilẹ̀ Yorùbá ìgbà tó tún yá wọ́n tún lóko mọ̀ṣọ́ wọ́n ní kò ń ṣe ilẹ̀ Yorùbá tó eléyìí ló ó jẹ́ ẹ̀kọ́ tí ó ń jẹ́ kí orí èkó kó tọ́ orí wa kò dùn tó ṣe yí bẹ́ẹ̀ yẹn òun ṣe bẹ́ẹ̀ ọgbọ́n wo la lè dá tí Ìlọrin ká fi bọ́ sábẹ́ wa padà. Ẹ ṣé gan ni. ọ̀rọ̀ mi ò rí bẹ́ẹ̀ lọ sà. ẹ ṣé pọ̀. Ẹ ṣé ọ̀rọ̀ tẹ́ ẹ béèrè àwọn ẹni tó bá yes tá a bá wò officially ní ti ìwé on paper today wọ́n ti síìdì Ìlọrin mọ́ north central. àríwá àárín gbùngbùn àárín àríwá. ṣùgbọ́n ẹ lè dé Ìlọrin lẹ́yìn ilẹ̀ Yorùbá sì ní Ìlọrin. ìgbà wọn ni wọ́n mọ̀ kó ń jẹ wọlé gbà kan láti òkè jẹ́bà lọ́wọ́ ilé ti pé àti kóńdí kan ẹ̀jọ̀ ẹ̀ yàtọ̀ ní kó jẹ pé. ṣe rí ẹ má dá wọn lóhùn oníkálukú kan sọ wọn ni wọ́n pè ní. kò sí ibi tí wọ́n ti fẹ́ sọ ní gbogbo ilẹ̀ ìgbìmọ̀ kò ṣe Ìlọrin nìkan tẹ́ bá ti kúrò ní Ọ̀fà garage tẹ́ ń bọ́ sí Ìgbónà side lọ straight. gbogbo ganmọ bàtà Yorùbá lónìí. bí tí ó ń jẹ́ ìlú Ìlọrin lẹ́ni Yorùbá ní dé Sàárẹ́ Ìfẹ́lódùn local government ibi tí ẹ̀kọ́ táwọn wà Sàárẹ́ lẹ́ni ilẹ̀ Yorùbá ní gbogbo bẹ̀ pátá. òṣèlú politics ni ìgbà tí wọ́n ń pín state kọ̀ọ̀kan jẹmọ́ gbogbo ẹ̀ là ń wá bá ṣe máa tutù nísìnyí nítorí ẹ̀ ni wọ́n ì máa restructure. agbára Ọlọ́run. ara restructure náà ní pé ìgbà tó bá máa restructure tán yìí sílẹ̀ pé ó yá àwọn ibì kan ó yá kílẹ̀ Haúsá máa gbà but ibi tí a mọ̀ pé gbogbo ilẹ̀ tó jẹ́ ti wa. tá a sì láwọn ọba aládé ń bẹ̀ àbí Ọ̀fà Ọlọ́fà tí gbogbo wa bá ọba aládé ni. Ọlọ́fà ìbọ̀lọ́ ni wọ́n. ṣé ó ti yẹ yín ọmọ Yorùbá Oòduà gidi ni wọ́n. so wọ́n lè pé
kí ló kọ ẹ alájàṣẹ́ Ah. ọmọ Yorùbá gidi ni wọ́n alájàṣẹ́ náà ọmọ Yorùbá gidi ni wọ́n àjàṣẹ́ Ìpò àjàṣẹ́ Ìpò ancient king ni wọ́n nílẹ̀ Kwara so gbogbo nǹkan yìí ni là ń wá ọ̀nà bá ṣe máa tuntun ọlọ́àdẹ fún wa tó bọ̀ tó bá yá àkókò adé fún restructure tí wọ́n bá dẹ̀ máa restructure gbogbo ẹ̀ máa. ẹ máa bọ́rọ̀ yín bàbá wa. ẹ lẹ́sà. ẹ̀rọ ó kíní àfiwo bójú òpó sí nígbà iná ṣẹ́jú ni. so bó ṣe jẹ́ nìyẹn nípa nǹkan tí béèrè tí wọ́n béèrè. kó tó di pé àwọn èèyàn pè wọlé tá a bá sì fẹ́ pè wọlé òkè lọ́tẹ́ fi pè náà ní +234 +234 8023687432 bọ́bọ̀ báwo èèyàn ó ti máa pè sórí local line mo ti pa ní ojú tó lé ṣéke sílẹ̀ fún wọn torí àwọn èèyàn fẹ́ pé àwọn tó ń wà lélé náà wọ́n fẹ́ pè ẹ lè pè sórí WhatsApp ẹ sì lè pè sórí local line méjèèjì náà ni ẹ lè pè sí. bàbá wa ibi tá à ń bá bọ̀ lẹ́ẹ̀kan ni wípé àrígbọ́rọ̀ ilẹ̀ Yorùbá jọ yín lójú kí ni àfojúsùn yín fúnlẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọba tó ṣe pé ẹ sì dúró ti àṣà àti ṣe Yorùbá. àfojúsùn mi ni pé mo ṣe ti sọ lọ bí nǹkan ṣe ń lọ nílẹ̀ Yorùbá àwọn ẹnuwọ̀ òkú ọ̀pọ̀lọpọ̀ wo ò fẹ́ fi síbì kan ọ̀pọ̀lọpọ̀ wa ibi tá a máa ń fi sí ni pé àwa máa ń sọ pé a fẹ́ náìsì ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ní pé tílé là á ṣe ká tó ṣèta ọ̀pọ̀lọpọ̀ wa wọn ò mọ̀ pé tó o bá ṣe ilé kò sí bó ṣe fẹ́ ṣèta èèyàn àti ẹ̀kọ́kọ́ tó nu ilé tò náà kó tó máa tò ta so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn nítorí pé à ń fẹ́ múra láti máa tò ilé a máa ń fẹ́ ṣe dáadáa níta òun ló máa ń fà tó jẹ́ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìfàsẹ́yìn díẹ̀díẹ̀ máa ń bá wa lẹ̀ Yorùbá so eléyìí ló fi jẹ́ kébi irú àwa yìí ló fi kún wa lọ́gọ́dọ̀ láéláé ọ̀rọ̀ Yorùbá wa á fi ṣeré ẹja kọ́kọ́ ṣera wa lọ́kàn nílẹ̀ Yorùbá ẹja mú Yorùbá wa bẹ́ẹ̀ ni pé fọ́nì ẹ̀ náà wo tẹ bá dé ìlú òyìnbó tẹ bá rí ọmọ Nàìjíríà ọmọ Yorùbá méjì tán bá ríra wọn ẹ máa rò pé ẹ bá tán bọ́ tí wọ́n bá délé tán tán ní nǹkan míì tó yẹ kó máa rí bẹ́ẹ̀ so àwọn nǹkan tí mò ń wò ní ilẹ̀ Yorùbá tí a gbọ́dọ̀ tún ṣe tàbí gbọ́dọ̀ tuntun. ẹ ṣé bàbá wa ẹjá wá wò ẹ̀yin ọba ẹ̀yin lẹ́nìlú àti gómìnà ní o lọ́wọ́lọ́wọ́ báyìí igbákejì ààrẹ orílẹ̀-èdè wa ọmọ yín ni lọ́wọ́lọ́wọ́ báyìí ààrẹ tìlú dìbò yàn tí ó gorí àpèrè ọmọ yín ni ẹ láwọn mínísítà ẹ láwọn sẹ́nétọ̀ federal rep state rep local alága ìjọba ìbílẹ̀ kánsílọ̀ gbogbo olóṣèlú àti ọlọ́làlú oníṣòwò ọmọ yín ni wọ́n ṣùgbọ́n àwọn bàbá àwa èèyàn máa ń sọ ọ́ sì máa ń dé tí ìmẹ̀mí ọmọ bí màá ṣe sọ̀rọ̀ ìwọ́n lẹ́nu ẹ̀yìn ọba wọn òkú ẹ̀yìn ṣèpàdé lọ́balọ́ba bẹ́ẹ̀ni ẹ̀wọ̀n lẹ́yìn ṣèpàdé. nǹkan tó ń fà náà ni pé ó ti sọmọ́rọ̀ àìfàgbàfàgbà ni ò jẹ́ káyé gún mo jù ẹ́ lọ kinní kan mi ò jù ẹ́ lọ eléyìí kan kinní kan àti pé àwọn míì wà tí wọn ò mọ̀tàn náà wọ́n ti di àmúlùmálà láàrin àwọn lọ́balọ́ba tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tí wọ́n máa sọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tí wọ́n máa sọ̀rọ̀ ṣùgbọ́n with time láìpẹ́ láìgbà àkókò gbogbo ẹ̀ yóò ń bọ̀ wá di àtúngùn ọbẹ̀ á di àtúnṣe kò sẹ́ni tí ò mọ àwọn ìtàn bíi kò sẹ́ni tí ò mọ àwọn ọba tó nítàn tó dẹ̀ lórúkọ nílẹ̀ Yorùbá báyìí ṣó ti yé yín tó bá tó àkókò oníkàkùn á rí nǹkan tó ń ṣẹlẹ̀ àti ọba àti ìjòyè oníkàkùn máa mọ àgbàfágbà oníkàkùn máa mọ ọmọdé fọmọdé a máa lè ráyè forge forward but nǹkan tá à ń sọ ni pé à ń rọra ń tò díẹ̀díẹ̀ ìkíní náà ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún election tó lọ yìí tó jẹ́ pé ààrẹ sì wá sí ọ̀dọ̀ wa bàtà rẹ̀ sì wá sọ́dọ̀ wa ọmọ ẹni mo sọ fún àwọn èèyàn kan àgbà tí wọ́n sọ pé kábíyèsí Olúgbọ́n ẹni ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀ káfílẹ̀ kẹsí kókó ṣe pé ọmọ arúgbó mo ní láéláé ẹ má sọ bẹ́ẹ̀ kò
kò sí bí ọmọ tó bá bí lọ́mọ tó bá sọ pé ọmọ arúgún ni ọjọ́ kan ń bọ̀ wá rí ará àtà sọ fún ẹ pé ọmọ ẹ arúgún ni torí ẹnu ẹ ló ti jáde. kábíyèsí. ṣùgbọ́n ọmọ wa lọmọ ń ṣe kò sí bó ṣe lè wù tó rí ọmọ ẹni lẹni lọmọ ẹni ìyá ẹni nìyá ẹni bàbá ẹni ni bàbá ẹni so gbogbo kìíní à ń tò díẹ̀ lẹ́sẹẹsẹ láìpẹ́ láì jìnnà Ọlọ́run fún wa dùn nígbà àtúgbà àtúnṣe ó ti bá ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ àtọmọdé àtàgbà nílẹ̀ Yorùbá kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe o a gbọ́dọ̀ ṣèrò alóṣùṣù ọ̀rọ̀ kálẹ̀ lọ bí o ṣe bẹ́ẹ̀ yẹn ló ń fa tí àwọn ẹni tí ò yẹ kó kó sí wa láàrin kó wa sí wa láàrin wọ́n dẹ̀ máa jọba lé wa lórí ìwé òde tó ń ṣẹlẹ̀. kábíyèsí ẹsẹ gàrí kábíyèsí. tó mo dúpẹ́ o lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo èyí tí ẹ ti ń wò wá látìgbà tí a ti bẹ̀rẹ̀ ètò pẹ̀lú bàbá wa kábíyèsí Olúgbọ́n lórí ètò yìí ètò wa ìtàn Yorùbá bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ ìlàkàkà tèmi ni wípé bóò ni ìtàn àti àṣà wa bóò ni ò sí ní parẹ́ bóò ni ogún ńlá táwọn bàbá wa gbé kalẹ̀ fún wa bóò ni ò sí ní tẹ̀rì bóò sì ní wọ òkú iná ìwọ náà ti gbọ́ o tí wọ́n bá ń pa àlọ́ o wípé Ògbómọ̀ṣọ́ kì í sílẹ̀ Yorùbá Ìlọrin sílẹ̀ Yorùbá irọ́ ni wọ́n pa o. ẹni tó ní ìlú ẹni tó ní ilẹ̀ ẹni tọ́rọ̀ tọ́ sí bàbá wa náà wọ́n sọ wọ́n mú wa lọ núùtàn àjèjì olè bá wa sọ ìtàn wa ìwé kan tí wọ́n ń gbé jáde mo sọ fún wa ńgbà náà yìí pé Alhaji Elekeji mọ̀ lọ́kọ̀ ìwé Ìlọrin journey so far ẹni tí wọ́n ń gbé kí n ké sọmọ Yorùbá ọmọ Gàmbàrí ni Alhaji Elekeji mọ̀ ní Ìlọrin ṣùgbọ́n lẹ́nu àwọn ọba ilẹ̀ Yorùbá ilẹ̀ ti lè gbọ́ ojúlówó ìtàn ilẹ̀ Yorùbá kì í ṣe lẹ́nu àjèjì Alhaji Elekeji mọ̀ kì í ṣe professor of history lórí eléyìí mo tún fi ń dá wa lójú o ó tún kù nìbọn rò á dé Ọ̀yọ́ á tún dé Ọ̀yọ́ á dé Ọ̀yọ́ o lọ́dọ̀ bàbá wa Basọ̀run ìlú Ọ̀yọ́ á sì dọ́dọ̀ bàbá wa Bishop Ayọ̀ Ládìgbòlú bákan náà ẹ sì gbóhùn bàbá wa Tóyìn Fálọlá bàbá tó ṣe pé pòfẹ́sọ̀ ńlá ni wọ́n o táwọn tiẹ̀ tó jẹ́ alága UNESCO lágbàáyé ògbólẹ̀ Yorùbá ni ẹ gbọ́rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n torí wípé gbogbo tá à ń ṣe lónìí ogún ayérayé fáwọn ọmọ wa ni torí tó bá di ọ̀la kí wọ́n máa sọ pé gbàgbọ́n nílò ní èsè ilẹ̀ Yorùbá Ògbómọ̀ṣọ́ èsè ilẹ̀ Yorùbá kílẹ̀ yìí Yorùbá sọ ẹ mọ̀ dá wọn padà yìí pé ẹgbọ́n tí bàbá wa Olúgbọ́n sọ o torí náà bàbá o lórúkọ gbogbo àwọn olólùfẹ́ Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn nílé lóko àdúpẹ́ lọ́wọ́ yìí òun bẹ́ẹ̀ sì gba Ààrẹ Òpìtàn àti ọmọ mi Ojútólé bẹ́ẹ̀ sì gbà wá ní àlejò àdúpẹ́ gidi gan ní ọwọ́ yìí ni tó títí ìgbà tá a tún pàdé o bàbá wa ẹ bá wa wúre ẹ wúre fún aráàlú kó tó ipá mọ́ ẹ lọ. ọdọọdún là ń gbogbo àṣẹ o ọdọọdún là ń lọ mú àṣẹ àṣẹ lágbára Ọlọ́run ẹ ò dàgbà àṣẹ o ẹ ò dògbò àṣẹ o ilẹ̀ mi ṣe lòdì sí àṣẹ o orí yẹn lẹ́dá yóò ní gbàbọ̀dé àṣẹ o Ọlọ́run ti fún yín lóhùn Ọlọ́run Elédùmarè ò ní gbóhùn lọ́wọ́ àṣẹ o gbogbo àdáwọlé yóò wà lórí sí àṣẹ o wọn ló dé bò wọn mú mọ́ra wọn ló dé bára ẹ̀sán mú mọ́ra àṣẹ ẹ̀yin o ọmọ nǹkan tó dé bá wọn ní òun rere ni àṣẹ òun rere máa máa dé báyìí àṣẹ o ẹ rí bí o àṣẹ o ẹ rí dààmú àṣẹ o ẹ ṣe gan ni o àṣẹ o God bless you àṣẹ o thank you. àṣẹ bọ. tó Yorùbá nígbà Yorùbá bá lọ́wọ́ bọ̀ Yorùbá pọmọ kalẹ̀ wọ́n wàá sọ̀rọ̀ bíi wákàtí mẹ́ta wákàtí mẹ́rin nígbà Yorùbá bá wá parí ẹ̀ àbọ̀rọ̀ là ń sọ fọmọlúàbí wọ́n bá dé bẹ́ẹ̀ àdòdìdì ire o. Thank you very much. Àwọn èèyàn make comment. Kódà.